àyàn yẹn mo rí tọ́ lọ sí tó bẹ́ẹ̀ mo mi dùn gan ọmọ ga sí ni o ò ní lọlẹ̀ láíláí ò ní parẹ́ mo láìwọ̀ sí gbà fún pàtó yẹn ẹ tó bá ti gbà fún yẹn. Níbikíbi tí ẹ bá wà ọmọ yín náà láti dé o ẹ wá wo ohun tá a gbé wá Olóyè Ìgbòho tírí lẹ́dà ọmọ bá wá sí àgbà ọmọ bàbá jẹ́jẹ́ tírí lẹ́dà ọmọ bàbá jẹ́jẹ́ ó lọ fíṣítì Olóyè Ìgbòho. Olóyè Ìgbòho fún un ní àwọn àmọ̀ràn olóyè fún lámọ̀ràn bẹ́ẹ̀yàn ṣe ń lóyà sí ẹni tẹ́yàn bá gbà fún tán bẹ́ẹ̀yàn ṣe máa ń lóyà sí wọn kó má lọ ga pábí ti Táyé Currency nígbà tọ́wọ́ ẹ̀ ti tèkú dàtàn tó ti lórúkọ tó bẹ̀rẹ̀ sí fẹ́ máa ta sí bá wá sí àgbà kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó máa rántí àwọn tó gbé ẹ dìde nínú àwọn tó ń ṣeré léèní tá a mọ̀ tó jẹ́ onífújì bá wá sí òun ní ẹni ó jẹ́ kan lára àwọn tó kọ́kọ́ ń fa àwọn ọmọ kéékèèké ẹ̀nà tí boy tó kú láìpẹ́ yìí kí náà ti ń porúkọ ẹ̀ Destiny Boy bá wá sí àgbà fà sókè bẹ́ẹ̀ gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ lórí stage àkọ́kọ́ fún ní mic ẹ kọ́kọ́ display òun làwọn àwọn tó kù ń fọ́ lòun sì táwọn kan fi ń ṣe bẹ́ẹ̀ Saheed Òṣùpá òun ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ correct ni a mọ̀ náà à ń tẹ̀lé wọn Saheed Òṣùpá òun ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ báwa sí á fún á lọ jòkó á fún wọn láìkan display káwọn èèyàn lè mọ àwọn náà ó fà àwọn èèyàn lọ́wọ́ sókè kò dẹ̀ ní wálẹ̀ láéláé. Bàbá wa olóyè Sunday Májàsọ́lá Ìgbòho inú ẹ̀ dùn láti gba tírí lẹ́dà ó nínú dùn bó ṣe gbà fún Pàsó ó nínú dùn sí ẹ wo ọ̀rọ̀ lọ́rọ̀ kì í dùn lẹ́nu mi ó yẹ kẹ́ ẹ mọ̀ yín ènìyàn mi màá fẹ́ kẹ́jẹ́ ká wò ná ká tó tẹ̀síwájú ó náà la mú wà kojú eléyìí náà lọ ráńpẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ wò ná ká sọ̀rọ̀ díẹ̀ sí ká tó máa lọ èmi ọmọ yín náà ni. Bàbá wa Ìgbòho welcome back home alhamdulilayi alamu àìmọye nǹkan tírímọ́lẹ̀ tó ti ṣẹlẹ̀ ẹtí ẹja gbàgbé òsì alhamdulilayi yóò ṣe ọlọ́run òkun lè bẹ̀rù bá mọ̀ pẹ́ dàgbà ní ìsàlámù òde gbọ́ra ọlọ́run ló mọ̀ nítorí tó fi fi yín ṣo lórí kó má yọ yín láwùjọ lórí Ìgbòho títí lẹ́ o máa jórí mo lọ́lọ́run ló mọ̀ nítorí tó fi fi yín ṣo lórí má yọ ẹ́ láwùjọ lórí títí lẹ́ o máa jórí fọ́nrafánà mọ́ńkànà àlẹ́à àgbéga ńláńlá mo ń béèrè lọ́wọ́ lọ́hùn fún Sunday Ìgbòho àlàyé ti dé gbogbo Nàìjíríà a kú oríire àlàyé ti dé o èmi gan tí rí mọ́lẹ̀ kú oríire o ọmọ bá ṣe ìjọba ẹ pàdé wa on the 15 oṣù táwa a máa ṣe welcome back home èmi àlámú tí rí mọ́lẹ̀ màá ní akọ ó sì lọ ìtìlú kan Sunday ẹ̀rí fún mo àyàn yẹn mo rí tọ́ lọ sí tó bẹ́ẹ̀ mo mi dùn gan ọmọ ga sí ni o ò ní lọlẹ̀ láíláí ò ní parẹ́ mo láìwọ̀ sí gbà fún pàtó yẹn ẹ tó bá ti gbà fún yẹn Ọlọ́run máa gbà fún wọn ìyẹn máa ń gbà fẹ́ tó bá tẹ́yìn máa ń tẹ̀lé yẹn ìyẹn dẹ̀ máa ń wà lóyà tẹ́yìn máa ti ń tẹ̀lé yẹn ìyẹn máa wà lóyà pẹ̀lẹ́ tẹ́yìn ń tẹ̀lé yẹn ẹ̀ gbà fún Ọlọ́run máa gbà fún wọn tẹ́yìn bá ń jọ ga ẹ̀ tó ń gbọ́ ga ẹ̀ lẹ́sẹ̀ ìyẹn máa padà ní problem ọ̀gá mi ò fún mi lówó à ń tẹ̀lé wọn àrówó lẹ́yìn wọn àríkí nìkan problem rẹ̀ ló kọ́ rẹ̀ sí ìyẹn dẹ̀ gbọ́dọ̀ ní focus kó rẹ̀ mọ nǹkan tó ń ṣe ẹ wo ló ti mo ti ń tẹ̀lé bàbá Ládọjà ó ti pẹ́ gan bàbá rẹ̀ fẹ́ràn mi kò fìgbà kan mí náà fìgbà kan kò sí ti bàbá ọ̀sẹ̀ mi rí bàbá Ládọjà fi sẹ́yìn wọ́n lọ máa sẹ́ ẹ tí ò ní sọ̀rọ̀ àmì o ti bẹ̀ bọ́dẹ̀ sẹ́yìn àbúgbò àmì o ti bẹ̀ wá náà ṣé ká pa ni ẹjọ mọ́sán kan mímọ́ bẹ́ẹ̀ ń bá mi jẹ́ bàbá Ládọjà kò ní dá yín ló bàbá sọ pé sòlì sọ lójú ẹ̀
tí ọba tó wá sọ̀rọ̀ kó lè sọ Abbas mo ti yẹ pé Sunday fún mi wá ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan àwọn èèyàn sọ lójú ẹ̀ ṣé kọ̀tà torí ọmọ mi ni mo mọ̀ pé kò lè ṣe bẹ́ẹ̀ bí ilé ẹsẹ̀ dí nìyẹn gbogbo ẹgbẹ́ ń tẹ̀lé lọ́mọ àpẹẹlẹ náà lọ́mọ ní já yín bọ́ lọ́mọ rẹ̀ mọ gbà fóun náà kò níjọ́ lọlẹ̀ ẹ mọ gbàdúrà kó wọn mọ lọlẹ̀ tí wọn bá ti lọlẹ̀ èyí náà mọ ga ni tẹ́ ẹ máa ń tẹ̀lé yẹn tí ò lọlẹ̀ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé náà ẹ̀yin náà gbọ́dọ̀ rí ti ń ṣe sọ ọlọ́run jẹ́ kẹ́ mọ rí ti ń ṣe ẹni parẹ́ láyélá ó ní dààmú sírí wàláì mo gbọ́ gbà fún Pasuma pàápàá ọlọ́run àgbà fún ẹni Pasuma náà láìpẹ́ Pasuma gẹ́gẹ́ fún rẹ̀ òun náà ní respect wọ́n náà tó wá fi respect yẹ kò fi finish yẹ ló bá tán bó ṣe jẹlọ tán yẹnyẹn nìyẹn bọ̀tẹ́ ẹ̀ bá wá dókè tán ẹni tó wá gbé ìgòkè yẹn òkè padà tún wá sókè yẹn fẹ́ embarrass tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tẹ́ yẹn ní yẹn ojú ayé yẹn náà ló ti tán ìwọ̀n yìí ṣe pé yẹn ṣe pé ẹni tó gbé ògòkè bí ọba sọ̀rọ̀ tó ń kàn wú ẹ̀ ó lè mọ̀ sàn kankan sọ pé ẹ̀fílẹ̀ fọlọ́ mo tó burú jù ní kí ẹ sọ pé òun ọlọ́run òun ọlọ́run ẹ̀fílẹ̀ ló ń sọ̀rọ̀ òun ọlọ́run ẹ̀fílẹ̀ mo fi gbogbo yín fọlọ́ kọ́lọ́run fi ìwà mi sí dá yín lẹ́jọ́ ohun tó burú kí ẹ fáyìn lọ́lọ́ ó burú gan o lórí mọ̀ mọ̀ pé ọ̀gá òun nìkan ní pawó nìkan sí kí ló fẹ́ gbà mí ẹ̀ tí ẹ bá jọmọ bàbá kan tọmọ ìyá kan tọ́lọ́wọ́n bá kọ́ pé ó rí nǹkan kan lára ẹ̀ kò ní rí nǹkan kan èyí ti kó wọn fẹ́ ṣe kò sínú kádàrá Ọlọ́run pé kó ṣe fún ẹnì kan nítumọ̀ kankan ìwọ náà wọ́n sùn lọ àbí tí dandan ni kó wọn ẹ̀sọ́ ti pé èyàn lè dá fún èyàn lè gúdù fún gbogbo èèyàn náà you can't do that exactly it can't possible o lè expect mi pé gbogbo nǹkan ni mo gbọ́dọ̀ ṣe fún ẹ náà àwọn kan lè mìíràn dàgùn sọ́dọ̀ wọn tẹ́mi fi jẹ lọ àwọn kan tẹ́mi gan fọkàn sí pé ọ̀dọ̀ àwọn ilé mo ti lè jẹ lọ mi jẹ lọ mẹ́ àbí ọ̀tán so àwọn tẹ́mi ò fọkàn sí pé mo lè jẹ lọ lọ́dọ̀ wọn. yes olóyè májàsọ́lá Ìgbòho ṣá ẹ kú àlejò tíri lẹ́dà o ẹ kú àlejò àwọn tó kù náà wọ́n sì ń bọ̀ ìkọ̀kan náà ni ẹ̀dẹ̀kú gbogbo wa náà láà sọ pé a kó àdúró tí a dẹ̀kú inú olóyè sì ń dùn ẹ jẹ́ ká ṣe fún lọ́kàn balẹ̀ kọ́kàn ẹ̀ ṣe balẹ̀ dáadáa bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ènìyàn wa ohun tí a mú wá náà kò ju bí lè lọ ẹ jẹ́ ká máa ṣe dáadáa ká máa ṣe dáadáa òun ló tọ́ kò sí téèyàn bá ṣe rere kéèyàn ṣe bí àgbà èrè ẹ wo bí àwọn èèyàn ṣe ń wá olóyè wá lọ́tún lọ́sì tó lè yóò bá ń ṣèyàn gidi kò sẹ́ni táwa wá o ohun tí mo fẹ́ ká mú lọ lélẹ́yìí o ohun tí mo fẹ́ ká mú lọ lérè tó lè yóò bá kí ń ṣèyàn gidi tó dìde fún ìran ọmọ Yorùbá pèsè ìran òun ìran Fúlàní ò ní kó wa lẹ́rú ohun tó gbé olóyè dìde rèé o kí ń wá ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń gbẹ́ra ń lẹ́sẹ̀ kiri ni à ń jẹra wa lẹ́sẹ̀ kiri òun làwa ń ṣe ìjẹ́ tí nǹkan bá sáfẹ́rẹ́ mélòó nínú wa làwọn èèyàn fẹ́ dìde fún ẹ̀wọ̀n nǹkan tá a sọ Yorùbá nation dà àwọn kan fi ń jalè ni bẹ́ẹ̀ náà làwọn kan ṣe ń wọnú group láti máa sọ pé èmi ń ṣe ìwé ìrìn àjò fún àwọn ènìyàn bí kò ṣe pé wọ́n fi ń gba owó àwọn ọmọ Yorùbá ẹ wo màá yan eléyìí fún yín fídíò kan ń bọ̀ lọ́nà ẹ̀rọ á bá àwọn èèyàn tó dáa lè dákẹ́ bí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti jì sọ́fìn àwọn èèyàn jì sọ́fìn arákùnrin kan lórí àwa arọ Yorùbá nation náà ní tó wà ní Yorùbá nation tó fi Yorùbá nation bójú tó dẹ̀ ń fẹnu sọ pé òun súnmọ́ olóyè tó dẹ̀ ń gbá àwọn èèyàn lóbìtìbìtì owó lórí pé òun fẹ́ ṣèwé ìrìn àjò fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti jì sọ́fìn ṣùgbọ́n àwa ti gbọ́ àwa ò ní dákẹ́ o ó ti ṣẹlẹ̀ sáwa náà wà ní dákẹ́ o ó kù díẹ̀ ńsà á bẹ̀rẹ̀ sí ń gbé fọ́nrán yín síta á bẹ̀rẹ̀ sí ń ju fídíò yín ju píṣọ̀ yín káàkiri iṣẹ́ tẹ̀ ń ṣe ìtẹ́rọ pé òun ní iṣẹ́ tẹ̀ yàn láì iṣẹ́ yẹn á bọ́ lọ́wọ́ yín níbi tẹ́ wà ní ẹ padà tọrọ jẹ ni bẹ́ẹ̀ ni mo sọ ìtọ́ kì í balẹ̀ kó padà sẹ́nu wọn á padà tọrọ jẹ ni tẹ́ bá dáwó àwọn ọmọ Yorùbá tẹ́ gbà padà àwọn èèyàn fi tinútinú fi wò pé ọmọ Yorùbá kan náà ni wọ́n àjọ ń ṣe Yorùbá nation ni ẹ jẹ́ ká lọ́jọ́ láàjọṣepọ̀ fẹ́rẹ́fẹ́ àṣẹ fi ń jalè ni àṣọ ọ̀fọ̀ràn ni ẹlẹ́ ní ṣe bẹ́ẹ̀ mọ́
alágbàárò yín ó ti ṣoko gbà ó gboko aga ẹ ṣoko gbà ẹ ti gboko aga bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ wo a máa mú wá fún yín a kí gbogbo yín o mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà tírí lẹ́dà bó ṣe ń ṣe náà ni kò máa ṣe lọ òun náà nílé ni o olóyè ti fún yẹn nímọ̀ràn kí wọn náà kó máa ṣe dáadáa kí wọn náà kó fa àwọn èèyàn náà lọ́wọ́ sókè bọ́n ṣe fà á lọ́wọ́ sókè wọn náà di Àdìgún ọmọ bá wa sí Àdìgún mi Ṣàráfà mo gbádùn bọ̀bọ̀ ìjù kò sí old school pàṣọ tí kò sí lọ́pọ̀lọ́ àwẹ̀ yìí tó bá ń kọ́ bẹ́ẹ̀ ó máa ń bring me back to memory. Àdìgún Ṣàráfà òun náà máa lọ síbi gíga lágbára Ọlọ́run àdúrà mi fún nìyẹn ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ́bi lè òun ní ká jẹran kó pẹ́ lẹ́nu ọ̀nà ẹ̀fà fún òjẹ́ o ọ̀nà fún òjẹ́ mo kí gbogbo wa nílé lóko níbikíbi tí a bá wà Yorùbá nation ẹ jẹ́ ká máa ṣe bá a ṣe ń ṣe o kò sẹ́ni tó lè dájọ́ mo ti ń sọ o kò sẹ́ni tó lè dóṣù ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ò tó bá ń tẹ́ ni irọ́ ló wà ń bẹ̀ ṣùgbọ́n àwa ò ní wẹ̀yìn wò ni we will not look back and we will not give up. I'll give up. We will continue. Èmi ọmọ yín ni Kalamagbo TV show. Thank you.